Àbẹ́ẹ̀ rí mi, ìrìn àjò mi lọ sílùú Imo, ẹ̀dùn náà jẹ́ ẹja tó ti ṣẹlẹ̀. Láàárọ̀ ọjọ́ kan ni Tósìn bá pè mí pé Bíjé, jẹ́ a sáré dé ìlú Imo. Èmi gan-an fúnra mi kíákíá mo ti gbé báàgì, mo ti gbé ẹrù mi, mo bá lọ sí Muritala Muhammed Airport, mo bá jókòó pé kí flight tètè dé, ọlọ́ba pè wá pé ká nìṣó, ká wá bẹ̀rẹ̀ sí ní wọ aeroplane. Kò pẹ́ kò jìnnà, èmi náà mo ti wọnú aeroplane pé ká wo tó ṣe ń lọ wò. Mo bá wọ nǹkan báyìí pé làwọn èèyàn ṣáà ń jayé lọ, làwọn èèyàn ń settle down ní plane yẹn bá gbéra pé Imo já àfífẹ́ kò pẹ́ kò jìnnà la bá land sí Imo. La bá dé ìlú Imo Sam Mbakwe International Airport lẹ́wọ̀ yẹn. Kò pẹ́ kò jìnnà la bá bọ́ sójú títì wọn nílùú Imo, àbẹ́ẹ̀ rí kóró pé wọ́n nìyẹn white and blue. Kò pẹ́ ń bá délé pé ẹ fún mi lẹ́bàá o àti ọbẹ̀ wọn nílùú yẹn ṣáà kún pẹ̀lú àwọn ìgbín kúnkùn máa bá ṣáà fa àwọn kinní yẹn mú ó dùn náà àbí wá di ọjọ́ kejì pé iṣẹ́ yá o wọ́n kọ́kọ́ ní pé yẹn kọ́kọ́ bọ́ sí gbòòrò wò kí n tẹ̀ wo tí ìlú ìṣeré bóyá lóòótọ́ lọ́jọ́ Monday o wọn kì í jáde àwọn èèyàn jáde o ṣáà wọ̀ tún mo wò sí mọ́ pé kí n tiẹ̀ bọ́ sí inú supermarket kan ká mú nǹkan ibi aṣáà máa mú nǹkan sára nú má jẹ́ sọ̀rọ̀ jù lóko pẹ́gun bá ṣàgbé uber pé gbé mi nìṣó ní location ibi tí a lọ bá fi àǹfààní ẹ̀ pé kí n tiẹ̀ wo tí ìlú wọn ṣe rí àbẹ́ẹ̀ rí wọ́n tún ní avenue wọn lóríṣiríṣi ìlú wọn fine náà ká má parọ́ ká má jalè kò pẹ́ bá dé hòtẹ́ẹ̀lì ibi tí a ti fẹ́ lọ ya iṣẹ́ tá máa yà àwọn boys ti sẹ́ẹ̀tì sílẹ̀ tó sì nìyẹn tó ṣe máa ń ṣe ọwọ́ gálágalá director ayé àbẹ́ẹ̀ rí èmi náà bá ń wo kíní àti bẹ̀rẹ̀ iṣẹ́ tá à ń yà díẹ̀ nìyẹn kámẹ́rà wa red àti monitor pé ibẹ̀ ni kọ́kọ́ láti máa ṣùtù bá túbọ̀ sí location kejì àfẹ́ ṣe lightning àǹfààní nìyẹn ad ayé àbẹ́ẹ̀ rí nǹkan àwọn crew nìyẹn ń set up lọ́wọ́ èmi kàn fi style jókòó síbi kan tèmi mo kàn ń ṣayé mi lọ sójà nìyẹn tó jẹ́ pé in case àwọn boys yìí bá wá ẹni tó máa guide wa ni aṣáà yaṣẹ́ títí di ọwọ́ alẹ́ pátápátá ilẹ̀ ṣú mọ́ wa ní location nǹkan bí 1 o'clock la yìí yaṣẹ́ báyìí aṣáà make sure pé a ya gbogbo nǹkan tí a fẹ́ yà kó pẹ́ a bá parí iṣẹ́ nígbà tó di ọjọ́ kẹtàlá ní pé ká lọ sí Douglas àdúgbò kan tó ń pè ní Douglas níbi tí ọjà ńlá wọn wà pé ká ra ọkàn ká ṣe ọbẹ̀ sílé o ká ṣàfi gbádùn ara wa nílùú Imo ara pẹ̀rẹ̀wínkù ṣíọ́mà nìyẹn ṣíọ́mà tó máa dáná fún wa òun náà akúkú jọ ń ṣiṣẹ́ ńbẹ̀ náà ni gbogbo abá ní pé ká kúkú jọ lọ sínú ọjà káwo tó ṣe ń lọ ara pẹ̀rẹ̀wínkù ara àlùbọ́sà ara ẹja yíyan ẹran wọn burúkú nílùú Imo ẹran wọn ká tó rẹ́ran rà aṣáàna ẹran lóríṣiríṣi ní gbogbo eléyìí tó mú dání yìí 35,000 ló pẹyẹ ọkàn ẹja rìn síwájú díẹ̀ jàre tó bá yá a máa ra ẹran tó bá ti fẹ́ ṣe tó kò pẹ́ kó jù nínú ọjà ní aláyè tó ń pèsè fún wa àtúrà tà náà pé ata máa lọ nìyẹn pé tá máa fi ṣe ọbẹ̀ wa aṣáà rìn síwájú díẹ̀ níbi tí a ti fẹ́ lọ ata la bá rí pé aláyè kan pàṣọ kan wà ní corner piece kan tó ń pàfọ́ọ̀mù abẹ́rí everybody ṣáà ń gbádùn everybody ń jó nínú ọjà pàṣọ àwọn ọmọ yín mú pàṣọ ó yẹ push and play fún gbogbo abẹ́rí yẹn ó pakumọ lórí pé inú ọjà ni ó ní bọ̀bọ́ yìí ti ń pàfọ́ọ̀mù báyìí lẹ́gbọ́dì ti ń ṣayé báyìí máa láìpẹ́ ọjà yìí kẹ̀ nínú ẹ̀ bá ẹjẹ́ tó kún rìkọ́ọ̀dù ẹ̀ díẹ̀ kí gbogbo wa ká bá tún gbádùn ẹ̀yìn náà ẹ̀jẹ̀ ẹnu mélòdì ẹ̀ díẹ̀ Pàṣọ ọmọ Imo. ó tó ilé yá ẹja máa lọlé àti ṣe nǹkan tá a máa ṣe tán àti ra ta àti ra ẹja àti ra pọ̀nmọ́ àti lọ́ta àti oríṣiríṣi aṣáájú ti pé àmà tí ì ra ẹran kẹ làwọn tún gbà ẹran wọn nílùú Imo àbá tún yà sọ́dọ̀ pàdé pé aláyéjọ tẹran fún wa ó ní pé léyìí wọn àfikò gbogbo wa jáde pé owó tó kù lọ́wọ́ wa nìyí nǹkan tí a fi rẹran sódà tá máa ti lè rẹran jẹ náà kó gbà náà ẹ fowó kun aṣáàna títí à ń rojọ́ ṣé ọmọ agọ́ rojọ́ tó sọ fún ẹ pé ká lọ́nà wò níbòmí ká wò bóyá tó ṣe máa rí abámi máa ń pé ẹja kókó rìn síwájú dé rẹ bóyá tó lè rí ẹlòmíì tó máa ta ṣípà fún wa irọ́ ni o aláyé yìí
ẹran wọn burúkú bíi 50,000 bíi 70,000 kéékèèké ní wọ́n kí ló dé tí ẹran ṣe wá wọ́n tó yìí nílùú Ìmọ̀ la bá kúkú padà sọ́dọ̀ pàdí wa lákọ̀ọ́kọ́ pé wo aláyé ó dà pé wọ́n ní ẹran ẹ ó ṣáìzì owó ta fẹ́ rà ló bá kúkú tà fún wa ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ pé aláyé o thank you very much o ṣé o wàá ṣe eré a ṣàbọ̀ nínú ẹran rírà la bá ní pé ká padà lọ sílé o máa wò pé kóró pé o pé ká dúró ká wọ kóró pé o bá tún ra ọ̀pá jẹ nínú níbẹ̀ pé ká ṣáà tún fi múnú ró pé títí tá máa fi délé kò pẹ́ o la bá délé ibi tí àwa bá kó ti rẹ bíjì o kò ṣe wọlé nìyẹn tí mo ṣe lie down nìyẹn a fi gbòòsà ní bá sùn lọ. Látijọ́ kejì níṣẹ́ bá yá èmi àti Tósìn la bá tún lọ àkọ́kọ́ débi tá à ń lọ Tósìn kọ́kọ́ fún pé kọ́ fóun lábàṣà náà àbẹ́ẹ̀rí àbàṣà lóúnjẹ yẹn làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dé o àwọn èèyàn tó ní ojú ogun campaign ground aláyé tó fẹ́ jẹ gọ́vnà ní Imo State ní Abga nígbà tó ṣe tán ní ó bá di performing time everybody wá ṣà ń perform ní tẹ̀ mú orúkọ ẹni tó ń kọrin ṣùgbọ́n èmi gbádùn orin yẹn o bá bọ́ sí agbóǹtẹ̀mí lèmi náà bá bẹ̀rẹ̀ sí ní mújó mo gbádùn ara mi mo jó sínú orin mo rin àwọn Ìgbò lábá ṣe tán o ní wọ́n bá dúpẹ́ ilé yá o wá gbé báàgì mi pé yes èyí tí mo ṣe nílẹ̀ Imo ó tó ọ̀nà airport yá abájáde airport Sàmúbákò yẹn náà látún ní pé ká padà sí aṣáàdé dípàṣọ wọn náà ó rí bákan náà kò dàbí airport táwa nílé kù London Èkó wa bíi London ní fún wọn nílùú Imo yẹn àfi gbà tá a máa bọ́ sọ́nà pé ká lọ wọ aeroplane lọ́ba ní pé a máa fẹsẹ̀ rìn títí tá a máa fi wọ aeroplane n bá fẹsẹ̀ rìn abẹ́rẹ́ rí plane wa nìyẹn lọ́nkàn o at the end of the day nígbà tó yá mo ṣàrìn dé inú bí aeroplane mi wọ́n ṣàwọlé lọ ṣàjókòó ti rí aláyé mo kàn jókòó mi jẹ́ ń fẹ̀yìn ti járe kò pẹ́ kó jìnnà lẹ́nu plane bá gbéra fi láìpẹ́ láì jìnnà bá bẹ̀rẹ̀ sí ní rí ìyànà pàjá phase 2 pé àti dé Muritala olúwa ṣeun nígbà tí bọ́lẹ̀ ní abẹ́ lẹ́kọ̀ọ́ tá a ṣe bọ́lẹ̀ ní aeroplane báyìí BRT kan ti wà nílẹ̀ fún wa tó máa gbé wa dé ibi tá a ti máa lọ kó ẹrù wa bá dé Èkó wa jẹ BRT ló ń gbé wa lọ yìí ó fẹ́ gbé wa débi tí arrival ibi táwọn ti máa bọ́lẹ̀ tẹ́kọ̀ instead tá a máa fẹsẹ̀ rìn ìyẹn ló gbé wa dé ibi ibẹ̀ ayé ìyàtọ̀ nìyẹn bí tí mo ti wá dúró tí mo ti gbé báàgì mi nìyẹn bẹ́ẹ̀ ni o gbogbo ìrìn àjò mi sílùú Imo bá parí ẹ ṣé.